ọkọ pàtàkì ni bàbá yìí. bàbá ìbànú mu wọ́n tún bẹ́ẹ̀lì mu. apẹ́rẹ́ ní tí fìwẹ̀ kọ́ tó bá ọ̀la mu ni. Ògún bàjẹ́ ìkìlẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Ògún pọ̀ nígbà ayé lákàáyé wọ́n pọ̀pọ̀ lẹ́nìyàn àwọn ọ̀fẹ́ tó bẹ́ẹ̀. Lógún méjì ilẹ̀ Yorùbá Ògún kẹrì. Àti kékeré làwa ti ń wo bàbá yìí, kékeré làwa wà ń gbáyé, oore ọ̀fẹ́ àtàǹfààní gan la ní báyìí láti wà pẹ̀lú bàbá Ògún Májẹ̀kì. Bẹ́ẹ̀ ṣé ń wò mí ẹ mọ bá mi ṣe ẹ̀ ṣé wọ́n wà ń bẹ̀ adúgbẹ́ kò ní bàjẹ́. Bàbá Ògún Májẹ̀kì ẹ bá mi kí àwọn tó ń gbọ́ wá ní ilé fẹ́lẹ̀ tó ń wò wá káàkiri àgbáńlá ayé. Mo kí yín ẹ kú déédéé wòye o, mo kí lọ́kùnrin mo kí lóbìnrin, mo kọ́ ọmọdé mo ká gbà, mo kí ẹ̀yin tẹ́ ẹ jù mí lọ, ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo àtẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn mi gbogbo yín pátápátá ni mo fẹ́ fún àsìkò yìí kábíyèsí yóò dáa kò ní bàjẹ́ o. Àmín àmín. Tí ìgbọ́ nǹkan kan Ògún Májẹ̀kì báwo ló ṣe bẹ̀rẹ̀, níbo la ti bí wọn, ta lọ̀gá wọn, ọmọ ìlú wo ni wọ́n, látòwúrọ̀ ọjọ́ múra ṣiṣẹ́ rẹ̀ dáadáa tẹ́lómi ò fi kó láyé iṣẹ́ kan pàtó wọn ní mọ̀mọ́. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kàn dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pani. Wà á gbọ́ wíríwírí lẹ́nu bàbá. Kí ni àfojúsùn wọn fún ọjọ́ iwájú fún eré àgbéléwò? Kábíyèsí Ọlọ́run. Nígbà tá a gbé fọ́kọ̀kọ̀ wá ń gbà yẹn wọ́n sọ̀rọ̀ nípa Ògún Májẹ̀kì. Wọ́n bọ̀ lọ́rẹ̀ méjì wọ́n ti lẹ̀ pọ̀ tipẹ́ tí wọ́n bá tún jà gan wọ́n ìbáwọn parí ẹ̀ wọ́n lọ parí. Mo ní tó bá já sí pé ẹ bá jẹ́ ọkùnrin àtobìnrin síra yín ni ẹ ti rúnra yín mo parọ́ ẹ ti rúnra yín ìgbé bá mi. Ẹ jẹ́ mo látọ̀dọ̀ Ògún Májẹ̀kì àti fọ́kọ̀kù ẹ jẹ́ á mú báyìí orí ní ti mú òní mú sálẹ̀ ẹ bá fẹ́ jẹ mọ́ínmọ́ín tó bá mú látòrí ṣe mọ̀ pé ilé ìbá tiẹ̀ wọlé. Báyìí Yorùbá ìbá ní ẹlẹ́bẹ̀ ní yóò jẹ ọlọ́mọ yìí kílẹ̀ sọ yìí orí ní ti mú un kílẹ̀ sọ pa fọ́kọ̀kù lọ. Ẹ̀yin méjèèjì pàápàá jùlọ lọ́fíìsì yín tó wà ní ọ̀rẹ́ méjì nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí n bá drive kọjá tí n bá ti rí ìkíní ń bẹ̀ ń bá kejì ń bẹ̀ ṣé ẹ múlẹ̀ ni. Orí Ọlọ́run ló tó bẹ́ẹ̀, orí òfin Ọlọ́run ló tó bẹ́ẹ̀. Orí òfin Ọlọ́run ṣe ìmúlẹ̀ àkókò múlẹ̀ nítorí báwa méjèèjì mùsùlùmí ni wá aláàjì jọ ni wá ní kọ̀rọ̀ kankan tá à ń sáà sí Ọlọ́run ọba wa lọ ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ yẹn sáàrin wa láti kékeré ni. Láti kékeré ni ẹ̀yin àti fọ́kọ̀kù ẹ ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ báyìí ó tọ́dún mélòó? Yóò tọ́dún mẹ́wàá. Mẹ́wàá báwo ẹ̀ẹ́dá kọ 50 ọdún. 50 ọdún tẹ̀sí jọ ń bọ̀ tó tún lé 50 ọdún ó tún lé. Bẹ́ẹ̀ni kódà ibi tọ́rẹ́ wa dé màmá wa méjèèjì náà ọ̀rẹ́ ni wọ́n. Màmá ẹ̀yin méjèèjì ọ̀rẹ́ náà tún ni wọ́n. Ọ̀rẹ́ ni wọ́n. Bẹ́ẹ̀ni ṣe true ẹ̀yin náà ni ẹ̀yin méjèèjì náà ti dọ̀rẹ́. Bẹ́ẹ̀ni Kábíyèsí Ọlọ́run ọ̀rẹ́ ni wọ́n. Ọ̀rẹ́ ni wọ́n. Kábíyèsí Ọlọ́run. Everybody bá tẹ pamọ́ ṣẹ́ ọwọ́ ẹ̀ abọ́sífò. Kábíyèsí. Bẹ́ẹ̀ náà ni òjòjò ọ̀rọ̀. Ọmọ ìlú wo gan ni Ògún Májẹ̀kì? Ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí. Lágboolé Ìbàdàn. Ẹ ṣe a bí mi ní agboolé Iléṣùdé ní Òkè Ìfọ̀kọ̀. Ní Òkè Ìfọ̀kọ̀ Bẹ́ẹ̀ni n'Íbàdàn. àwa ọmọ Ẹdẹ Òyì wọlé lẹ̀ mú yìí. Ó parí ojúlówó Ẹdẹ Òyì wọlé. ojúlówó bẹ̀ Bẹ́ẹ̀ni Fọ̀kọ̀ náà ti bí yín. bẹ́ẹ̀ni ó jẹ́ nǹkan ọmọ Fọ̀kọ̀ lajà. Kábíyèsí ẹ kiri ayé náà. Ẹgbẹ́ ọkọ mi oníràn oyè
ọmọ gẹ́nu orí lógún ó parí. ọmọ ilé kan ògbóhùn ká fún wọn dẹ̀dẹ̀ kan ọ̀pọ̀ rẹ̀ lẹ́jù bá Kábíyèsí. olúgbà ní ìkúté ilé àgọ́ yaba ilé kú tọmọtọmọ yaba ilé kò lédìdì ọmọ òkìní àwọn bí abẹ́rẹ́ yìí. Epo Egbe ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Naija, ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti Jámánì, ẹ̀yin ti Qatar, mélòó mo fẹ́ dárúkọ ńbẹ̀, omi díẹ̀ láàárẹ̀ lásìrì. Kábíyèsí rẹ̀ Elédùmarè, ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó tọ́dún mélòó báyìí? Bí mo ṣe jókòó yìí tá a bá ní ká sọ mo pé ọmọ ọdún 13 ni mo bẹ̀rẹ̀. Ẹ pé ọmọ ọdún 13? kì í ṣe pé ni mo bẹ̀rẹ̀ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà náà lọ. Lẹ ti bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n nígbà tí a lè sọ wípé à ń rí ni à ń mọ ni nínú iṣẹ́ yìí mo pé ọmọ ọdún 13 torí pé ijó jíjó ó mọ mi lára púpọ̀ nígbà náà. Bàtà ijó gbogbo ijó la máa ń jó nígbà náà. A máa ń jó káàkiri fáwọn èèyàn, a máa ń jó mọ̀pọ̀ lóní gbogbo ẹ̀ nígbà náà Ọlọ́run dákun kó jẹ́ kẹ́mi wa tó gùn. Àmín, yóò ti ẹ̀bùn pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára ẹ̀ ní kánjú kú, ọwọ́ tó ṣẹ́gun sí ènìyàn jẹ́ torí kò sí kan tó náà fẹ́ fòkú èmi àti yín ṣe àtàn tó ń gbọ́ wa àtàn tó ń wò wá ká wà láyé ká máa sìn yẹn náà ni ká máa dúpẹ́ fún un ló pè bàbá gan àbí bẹ́ẹ̀ kọ́ sà ẹ̀mí yóò wá gùn láyé pẹ̀lú agbára Ọlọ́run ẹ̀ ní dídàkudà. Tí ìgbọ́n kankan o Gẹdú Plus lẹ́tọ̀ abala kejì mo wà lórí ètò Ògúnmàjẹ́ẹ̀kì ní àlejò mi gbajúgbajà eléré orí ìtàgé tìtàgé ni tàgbéléwò ti sinimá kan ohun ẹ̀ka pọ̀gbọ́n ní bàbá tàbábìnrin léèrè ẹni pọ̀ ọmọ ọdún 13 gan-an tó mọ̀ yín ẹ tó ọmọ ọdún mélòó báyìí? Ó dé díẹ̀ ní 50 ọdún báyìí. Ní kílẹ̀ pé? Ó dé díẹ̀ 50 ọdún. Kílẹ̀ pé 50 ọdún? 70. Ó wọ yẹn ìrọ̀ ni ẹ̀gbọ́n ó dé díẹ̀ ní 70. Bẹ́ẹ̀ ṣe wà ẹ ti wọ 60. Pẹ̀lú ògbọ́nà tó bá di Kábíyèsí August 13 lágbára Ọlọ́run. August 13 ọdún tá a wà ẹ́. Máa pé 69. Bẹ́ẹ̀ni. Lẹ́pẹ̀ 69. Lágbára Ọlọ́run. Lẹ́pẹ̀ 69. Lágbára Ọlọ́run. Pẹ̀lú ojú tí mò ń wò yìí. Ẹ wá dúró. Ọjọ́ 13 ni wọ́n bí mi 1950. 1950. Kò rújú rárá. Ẹ wá gbọ́ ibi tá a dé dúró yẹn kí ló láṣìírí ẹwà yín tẹ fi tó rí báyìí pẹ̀lú ọjọ́ orí yẹn. Kò sí àṣírí ẹwà kankan bẹ̀ ju pé Ọlọ́run ọba mi ni. Téèyàn bá ti ní pé òun kò ti Ọlọ́run tó sì fi ọkàn rẹ̀ balẹ̀ kò sí wàhálà fún tí ò sáré lọ sáré bọ̀ tí ò mọ kiri tí ò sọnù tí ò mọ wá káàkiri. Ẹ wò 69 lọ́dún yìí. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ ìbéèrè kan lọ́wọ́ yín àwọn nǹkan wo lẹ ṣàkíyèsí tí máa ń mú èèyàn gbó tẹ̀yìn òsì tẹ̀yìn fi gbogbo ìyà tẹ̀ ṣe. Mi mọ̀ mo ṣàmọ̀ wípé kéèyàn dúró tọ́ lọ́hùn ẹ̀ mo mọ̀ kan yẹn pé kéèyàn mọ̀ máa wá nǹkan tí ò sọ̀rọ̀ kiri ṣe rí àdá ilé ayé àmọ́ gbóyàn. Àdá ilé ayé máa ń gbóyàn. Àmọ́ gbóyàn kí èèyàn ó mọ̀ tètè wádìí ara ẹ̀ kéèyàn ó mọ̀ tètè mọ ibi tí ó dúró sí ó jẹ́ pé àgọ́ aláàgbo ní wò ṣiṣẹ́. Kábíyèsí Ọlọ́run. Mo mọ̀ àwọn yẹn. Ó máa ń gbóyàn. Àmọ́ gbóyàn. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ ara wa la wa o ẹ mọ jẹ àwọn èèyàn gbọ́ o ṣé ẹ mọ ṣe exercise. Mo máa ń ṣe. Ṣé ẹ̀pẹ́ exercise méjì ló wà. Ẹ̀mí ò àmọ́ ẹ̀wọ́ níta àkọ́kọ́. ní là ẹ jẹ́ kí n la àkọ́kọ́ ni pé kéèyàn ju pa kó ṣe exercise ẹ̀kọ́ sáré kó ṣe gbogbo ẹ̀ ṣé ẹ mọ ṣe. Mo máa ń ṣe yẹn dáadáa. Ẹ mọ ṣe dáadáa. Ìkejì náà ń kọ́. Èwo ni kejì. Èwo ni kejì. Abógun máa jẹ ibi tá a lọ ládé yìí. Èwo ni kejì mo fẹ́ mọ̀ kejì ti bí o ká tó fò. Ẹ mú sùn. Ẹni tó ń kún kọ. Mo rí. Ṣé ẹ máa ṣe exercise? Mo ń ṣe exercise. Bàbá jìnnàdún èwe nígbà wá bí wọ́n jẹ́wọ́
pé òun exercise. wọ́n náà exercise táwọn exercise kọ́ mọ̀ sí dáadáa. tí mi bá jí láàárọ̀ máa sáré àdúgbò mi máa sáré máa rìn máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ẹ máa ń ṣe yẹn. wọ́n mọ̀ mí dáadáa. lẹ́yìn yẹn wá kọ́ ẹ kì í ṣe exercise gangan. èwo ni exercise. èyí tí Ọlọ́run wa láwáyé wá ṣe. èwo tó compulsory. báwo. ẹyin. kò ní dá báyìí ẹ ó sì ní ìdíje mo ṣe bí ilé rẹ èwo bẹ́ẹ̀. ọjà exercise tí mò ń sọ ohun tí ìfẹ́ làmọ́lẹ̀ ọ̀hún ẹ máa ń sí tẹ̀ mélòó lóṣù. lóṣù ntí mi exercise ọ̀hún kò yé mi. wọ́n ní mo bá mọ̀ níṣẹ́ ni mo máa. mo fẹ́ bèrè pé bóyá mo mú yàn gbó àbí èmú yàn gbó. èwo ń bẹ̀ èwo ni. exercise tó ní. tí wọ́n ń lagi ni. ṣé tí o fi mú ọ gbó èmú yàn gbó àbí. èmi ò mọ tẹ́lẹ̀. ẹ̀dùn kò èmú yàn gbó. ṣé ìlàgì igi lílà. igi lílà. igi lílà àwọn mú yàn gbó. mi ò wá mọ ọdún tẹ́yìn ń sọ. lo igi lílà ẹ máa mú yàn gbó. ẹbí àké ni wọ́n fi máa lagi. téèyàn bá là lọ́sọ̀ọ́ bá là bí òru ńkọ́. wọ́n yẹ lagi lóru o. ìwọ ni wọ́n máa lagi lóru. ta ni wọ́n máa lagi lóru ìwọ ni o. táà ní bá lọ bá lẹ́sẹ̀ kan. yọ tán náà yóò sì tán náà. wọ́n yẹ tán náà lagi. ọ̀sán wọn lagi mi ọmọ rúgi tí a fẹ́ bá là lóru. ó sú mi o. ṣé pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni kábíyèsí ni Ọlọ́run tá lọ̀gá yín di iṣẹ́ yìí. ṣe rí ọ̀gá mi Mr. Ajayi ni. Mr. Ajayi. Ajayi ó ní ọ̀gá mi tí mo lè sọ pé ó fi iṣẹ́ yìí hàn mí nílé ìwé. nílé ìwé wà tẹ wà ní primary school. mo wà ní primary school. òun ló jẹ́ kí n discover ara mi pé nǹkan yìí máa ṣe. torí bàtà wà nílé kéwú ní kékeré a máa ń ṣe eré ọdọọdún tá a máa ń ṣe èmi náà máa fi ń ṣe Jésù tó máa ń gbé jù sínú kànga. nígbà náà kékeré mo ti bẹ̀rẹ̀ gbogbo tí mo ń ṣe. kékeré nípa mo dẹ̀ tó dé primary school. kàkà tó ń gbé yín sí olómi o. ẹbí kànga wúrú ju mi. ìsopọ̀ lómi. so lẹ́yìn yìí nígbà tá mo tún dé secondary school àmì tí mo dé primary school torí after ilé ké primary school ló kù. ok tí mo débẹ̀ mo tún ń ṣe Dáfídì tó ń ta òkò mọ́ kí wọ́n Gòláyátì. Dávidi. èmi náà wọ́n tó fi ń ṣe nígbà yẹn. gbogbo eré ojú ọdún tá a máa ń ṣe mo máa ń gba ẹ̀bùn àwọn òbí wa tó máa wá wọn á kẹ́bùn fún mi rẹpẹtẹ. wọ́n máa ń fẹ́ràn mi tí máa ń ṣeré. tẹ bá ń ṣeré àtìgbà yìí ni mo ti bẹ̀rẹ̀ mi ìwà jáwọ́ ń bẹ̀ rárá. jáwọ́ ń bẹ̀ rárá. rárá látìgbà náà dì sí. jáwọ́ ń bẹ̀ rárá. rárá kò síbi tí mo ti lọ ṣiṣẹ́ pé mo ṣiṣẹ́ mi tí ì ṣiṣẹ́ ní eré yìí o. eré ìtàgé. màá padà ń tún padà síbẹ̀ náà. ẹ tún padà síbi eré ìtàgé yẹn náà ni. dandan ni ẹni tí o bá ti gbà mí láyè kí n padà síbi eré ìtàgé mi ò ní dúró pẹ́ńbẹ̀. ẹ ní dúró pẹ́ńbẹ̀ tẹ́tù fi padà síbi iṣẹ́ tí yín eré ìtàgé yẹn. mi ò ní dúró pẹ́ńbẹ̀. kábíyèsí Ọlọ́run. ọ̀gá yín Mr. Ajadi yẹn tán ìsọ̀rọ̀ Ajayi ṣé wọ́n wà láyé báyìí. kódà mo ti rí wọn nísìn ọ̀nà ti jì. kábíyèsí Ọlọ́run. atọ́dún mélòó tẹ́ ti rí wọn kàn yín. mo ti rí wọn kàn yín nísìn yóò fẹ́ tó gbé 40 to 50 years. bọ́n wà láyé bọ̀ sí láyé mọ́ ẹ mọ̀ kábíyèsí Ọlọ́run. tí ó yẹ kí n gbàgbé ni. pé nínú àwọn nǹkan tí wọ́n máa ń fi yé nígbà yẹn èmi náà wá rí i pé nǹkan gidi ni èmi náà tó fi yé àwọn ọmọ tí ó kọ́ṣẹ́ lábẹ́ mi.